pé gbogbo dúkù tó bá ti wà láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pẹ̀lú Ìbà Abíọ́dún Ìgè Adams ààrẹ ọ̀nà kakanfò lóògùn ọ̀fẹ́ kàn rí i pé wọ́n wá ojútùú sí i kàn yanjú ẹ̀ ṣe rí ká mú tẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún akọni ní Ìbà Gani Adams o tàbá ń sọ̀rọ̀ 90s akọni ni o akọni akọni pé tílẹ̀ bá dá nìkan kọ́ o akọni tí ò bá sọkùnrin lé ni. ìyẹn Ìbà Gani Adams. bẹ́ẹ̀ ni ọkùnrin ni ẹjẹ́ amútẹ̀gàn kúrò ká tún fi tẹ̀gàn kún ṣùgbọ́n ìjọba ò ní fi ààyè gbààyàn kọ́ máa fúnyàn ní times and conditions àwọn times and conditions tíjọba gbé Ìbà Gani Adams sí ni kò lè ṣiṣẹ́ kọjá ààyè ẹ̀ mọ̀ pé kán tó lè gbé báǹdì kúrò lórí orúkọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fún rẹ̀ ó máa ní àwọn times and conditions tíjọba máa gbélé so ìsìn náà máa mọ̀ wípé Ìbà Gani Adams fúnra rẹ̀ kì í ṣe ẹni tí ń ságun ṣe mọ̀ wípé tá bá ti fi gbèǹdéke sí nínú ọ́fíìsì ààrẹ tá wà yìí sìn mo ti bá sọ fún pé lágbájá tó wà lábẹ́ àṣẹ iléeṣẹ́ yìí tó wà lábẹ́ àṣẹ ẹgbẹ́ yìí ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ kọjá bíi ẹni tó bá ṣiṣẹ́ kọjá ibẹ̀ ó ti lùfin ẹgbẹ́ yìí so ìmọ̀ràn tèmi máa gbà á nìyẹn kọjọ ní àjọṣepọ̀ ní ti ìṣọ̀kan Yorùbá àkìṣolódì ẹnì kankan bí àlàáfíà àti ìrẹ́pọ̀ tó ṣe máa wà nílẹ̀ Yorùbá òun ni n tó jẹ́ àwa lógún ìdí tá a lè ṣe máa mẹ́nu bà tí àṣìṣe bá wá láti àwọn ìhà àwọn ọba kan ni wípé àfẹ́ kan fi tọ́rọ́ bokọ́bọ̀ lójú fún àwọn ọmọ wa tó ń bọ̀ wá lẹ́yìn ọ̀la káwọn ọmọ yẹn bá má sọ ìsọkúsọ òun la ṣe ń gbìyànjú pé à ń yọ kò mú òògùn àwọn tá a bá sọ kúrò ìdí nìyẹn o ká tún fi àkókò ìsọ fún àwọn èèyàn pé ìṣọ̀kan Yorùbá ti gba ìwé gba òǹtẹ̀ àṣẹ ìjọba pé ẹ lè máa ṣe ẹgbẹ́ yín lọ ìyẹn ẹyọ kan a ti ní olú iléeṣẹ́ ìṣọ̀kan Yorùbá ó di méjì a ti ní stúdíò tó jẹ́ tó jẹ́ rédíò ẹ̀rọ ayélujára àti tẹlifíṣọ̀n ayélujára so kò ṣe pé àdẹ̀ lọ gbowó lọ́wọ́ àwọn èèyàn o ibi tọ́lọ̀ àgbowó lọ́wọ́ ẹnikẹ́ni o ilẹ̀ Oòduà ń gbọ́ àwọn ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o ṣùgbọ́n tí ó bá tàkókò à ṣe àfihàn iléeṣẹ́ yẹn lẹ́kùnrẹ́rẹ́ àti gbogbo àwọn ohun tó wà ń bẹ̀ fún àwọn èèyàn wa tó wà ní diaspora pé bá a ti fẹ́ kó rí Ọlọ́run Olódùmarè ti jẹ́ kí ó rí bẹ́ẹ̀ o ojú tó lé tẹ́ ẹ bá wá gbowó wá lọ́la o àgbà o láti jẹ́ kí iṣẹ́ ẹ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni àìsàn ló máa lọ síwájú. àwa ẹ jẹ́ ká yọ kò mú òkun ọ̀rọ̀ yìí ẹni ẹ̀ gbóló ẹni kankan bẹ́ẹ̀ ni ẹ tó bá láàrin gbóló òun kó jáde kó wá sọ. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ èmi àti ti wà lórí ètò yìí tí ẹnìkan ti pè láti ìlú ọba pé ká sọ òun fẹ́ máa gbówó lẹ̀ ṣùgbọ́n mo rò pé lẹ́yìn ìgbà tó rí pé òun gbìyànjú tí mo sì sọ fún pé kán jẹ́ ká mọ ìdí tí wọ́n ṣe fẹ́ máa ṣe àtìlẹ́yìn ìdí yẹn ò fẹ́ fi gbogbo ara múlẹ̀ ẹni náà ò sì pè mí mọ́ láti gbà náà a ní láǹfààní àti dárúkọ ẹni yẹn ṣùgbọ́n èmi àti ẹ̀ sọ̀rọ̀ dáadáa tí kì í ṣe ọdún kan. ọ̀rẹ́ gbọ́dọ̀ tẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ọmọọba Àrẹ̀mọ Abdulateef Adékúnlé Adégoróyè Òyí Ifáwuyì ẹ̀ṣọ́ gbogbo ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé nọ́mbà aládé parẹ́ sí ìbíásọ̀ kan ààrẹ ògbó tẹ̀lẹ̀ bọ̀ ẹ máa yẹ fà rẹ lówó báyìí ààrẹ ò gbà. àgbà o táwọn náà bá ta bá fi gbogbo iṣẹ́ tó ń lọ bí ọmọ náà. láti jẹ́ kí iṣẹ́ yẹn máa tẹ̀síwájú kẹ́gbẹ́ máa tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni nọ́mbà tán lè pè sí. nọ́mbà tán lè pe ààrẹ ìṣọ̀kan Yorùbá sí ni 081 46 66 0288 081 46 66 0288 nọ́mbà